lẹ́yìn Mákindé bí òkè àhesọ ọ̀rọ̀ lásán oníròyìn tó ní a fẹ́ yọ nípò ilé aṣòfin Ọ̀yọ́ ti fèsì. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ mà ti sọ pé gbẹ̀yìngbẹ̀yìn ń làwọn wà lẹ́yìn gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Adarí ilé ọ̀nàrẹ́bù Adébọ̀ Ògúndòyìn ìmọ̀ ló máa fi ọ̀rọ̀ yìí léde lójú òpó X rẹ̀. Abẹnugan lè má sọ̀rọ̀ yìí lẹ́yìn ìròyìn kan tó ti tàn kálẹ̀ ṣáájú wípé ilé fẹ́ yọ Mákindé nípò. Àmọ́ Ògúndòyìn ti sọ̀rọ̀ pé gbogbo ilé ló mà ní ìgboyà àti ìgbẹ́kẹ̀lé nínú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti máa bá iṣẹ́ rẹ̀ lọ. Èyí ló máa mú kí gbogbo ọmọ ilé kí wọ́n má dìbò wípé àwọn wà lẹ́yìn Mákindé pẹ̀lú ètò ìṣèjọba rẹ̀. Adarí ẹgbẹ́ òṣèlú tó pọ̀ jùlọ nílé ọ̀nàrẹ́bù Sanjọ́ Adédoyin tó ń ṣojú ẹkùn gúúsù Ògbómọ̀ṣọ́ ìmọ̀ ló mà dábàá wípé kí ilé dìbò láti kéde àtìlẹ́yìn wọn fún Mákindé. Ọ̀nàrẹ́bù Adédoyin náà ó mà sọ wípé ìròyìn táwọn èèyàn kan ń gbé káàkiri pé ilé fẹ́ yọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó fẹ́ yọ nípò ó ní irọ́ tó jìnnà sóòótọ́ ní ìròyìn náà àti wípé ìròyìn ọ̀hún ó ní ọwọ́ òṣèlú nínú. Adédoyin ní gbogbo ọmọ ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ló wà ní ìṣọ̀kan tí wọ́n sì ń ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀. Ó ní kò sí ìgbà kankan tí ilé mà jíròrò lórí àti yọ gómìnà Mákindé nípò. Ọ̀nàrẹ́bù Adédoyin ó ní ọ̀tá ìpínlẹ̀ Ọ̀yọ́ ń làwọn èèyàn tó ń gbé ìròyìn kiri pé ilé fẹ́ yọ Mákindé nípò. Ó wá dúpẹ́ lọ́wọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ bí wọn ò ṣe gbà kí èrò ibi àwọn èèyàn kan tí wọ́n fẹ́ ba iṣẹ́ ribiribi tí ìjọba Mákindé ń ṣe jẹ́ kó wá sí ìmúṣẹ. Kò sí ìyapa ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. À ń ṣiṣẹ́ wa bí iṣẹ́ láti rí wípé àwọn aráàlú rèé wọ́n jẹ àǹfààní ìjọba àwarawa. Àhesọ ọ̀rọ̀ lásán ń làwọn èèyàn kan ń gbé kiri. A kò sì fẹ́ kí ẹnikẹ́ni kó tẹ́tí sí wọn rárá o. Igbákejì adarí ilé ọ̀nàrẹ́bù Mohammed Fádèyí tó kín àbá náà lẹ́yìn ó mà sọ pé ìṣọ̀kan onílé aṣòfin Ọ̀yọ́ wà. Gbogbo ilé mà ti gbóṣùbà káre fún adarí ilé fún bí ó ṣe ń darí ilé náà lọ́nà tó mú ìlọsíwájú bá ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní ilé ti ṣe onírúurú àṣeyọrí lábẹ́ àṣẹ ọ̀nàrẹ́bù Ògúndòyìn tó jẹ́ abẹnugan ilé. Gbogbo ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n wá kéde àtìlẹ́yìn wọn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti adarí ilé Ògúndòyìn. Nígbà tó ń sọ̀rọ̀, adarí ilé ní mo fẹ́ fi dá gbogbo èèyàn lójú wípé ìṣọ̀kan wà láàrin gbogbo ọmọ ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Èyí sì yàtọ̀ sí àhesọ ọ̀rọ̀ táwọn èèyàn kan ń gbé káàkiri wípé ìyapa wà láàrin àwọn aṣòfin. Nǹkan tí mo fẹ́ káwọn olóṣèlú mọ̀ ni pé kò sí nǹkan tí wọ́n lè ṣe sí àwọn aṣojú táwọn aráàlú bá ti yàn. A ti sọ àsọyépọ̀ gẹ́gẹ́ bí ilé, a sì ní ìgboyà nínú ìṣèjọba gómìnà Mákindé. Alábàáṣiṣẹ́pọ̀ làwa aṣòfin ìmọ̀lámọ̀jẹ́ pẹ̀lú gómìnà. A ó sì jọ parí ìjọba yìí ni. Lẹ́yìn táwọn aṣòfin sọ̀rọ̀ náà tán ó ní wọ́n sún ìjókòó ilé sí ọjọ́ 12 oṣù karùn-ún ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. A kú ọlá Jímọ̀ tòní ọpẹ́ ẹ̀lẹ́mí àti yóò ṣe lókè èèpẹ̀ àmì o.